أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ربنا يا إلهي اغفر لي شيخ لوري عليك بالصالحين في سمرات المرسلين يا ربنا يا إلهي إلهي لشيك لوري إلهي بصالحين في سمرات المرسلين أوان بتعالى شالكوي كيف شيخ آدم ìbàdí lọ́rùn lálùkì ìyàwó máa dàkó káwọn máa wá èèyàn rẹ̀. Mbẹ́ ọba tààlà ẹ̀kọ́ ìkẹ́ fún Sheikh Adam tó bá di lọ́rùn lálùkì ìyàwó máa dàkó káwọn máa wá èèyàn rẹ̀. Ya Rabbana ya Ilahi tọ̀wélé habibi bi abiyate wa salama fafasihu min kulli sharri fafasihu min kulli maradin fafasihu min kulli nakisin fafasihu min kulli sharri bil mustafa wali lori ya ilahi كل سنة بالمصطفى ولي لوري àwọn bẹ̀ ọba tààlà ẹ̀mí gígùn fún Sheikh Habibu àlàáfíà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún bàbá lágége báwọn pẹ̀lú wọn. àwọn bẹ̀ ọba tààlà ẹ̀mí gígùn fún Sheikh Habibu àlàáfíà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún bàbá lágége báwọn pẹ̀lú wọn. bá a ti pọ̀ tó yìí ẹ jẹ́ ká ṣe bísímìláì ẹyọ kan kúlú huwallahu ẹyọ kan. Bàbá wa Mawlana Sheikh Adam ni wọ́n ní bá a ti pọ̀ tó yìí ìjókòó bàbá náà tún láwa yìí bisimilahi rahman rahim kuli huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ká tún wá ṣe bisimilahi kan li ilafi ẹyọ kan. Baba wa Mudirul Markaz Adamallahu hayatahu Sheikh Muhammad Habibullah Adam Abdallah Al-Aluri Adamallahu hayatahu àwọn ni wọ́n ní Bismillahirrahmanirrahim Li'ilafi Quraysh إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ẹ dákun àdúrà kì í pọ̀ a tún ṣe bisimilayi kan kúlí huwa Allahu kan àwọn bàbá wa tí wọ́n ṣe àwọn mùdírù wa tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n ṣe wọ́n sílẹ̀ lọ́hùn ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Arazimi ó fi dé rí Sheikh Zakariya ó fi dérí Sheikh Yahya Atata radiyallahu ta'ala anhu. bisimilahi kuli huwa Allah. bismillahir rahmanir rahim. kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. a tún wá sí bisimilahi li ilafi. bàbá wa Sheikh Suleiman Atata
الله tí حياته àwọn àfáà àgbà ń jókòó Sheikh Abdulhamid jáde lára wọn الله حياته àti Sheikh Abdulgani. الله حياته bisimilahi li ilafi. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ó kí àwọn màmá wa tí wọ́n wà níkàlẹ̀ màmá wa làlóríyà ọlọ́run jẹ́ ṣe pẹ́ o. آمين. àwọn alájà wa sẹ̀kínà ẹ̀mí gígùn àlàáfíà ọlọ́run kó mọ bá wa ṣe fún yín. آمين يا الله. àwọn màmá wa tí dùnnú yìí ń sojú yín ọlọ́run ò ní pa yín lẹ́kùn آمين. kò ní ní fọwọ́ yín gbọ́mọ sí i. آمين يا الله. albarka ọlá nabi lọ́dọ̀ ọlọ́run. صلى الله عليه وسلم. wala la hawla wala quwwata إلا بالله العلي العظيم. gbogbo àwọn olóyè pátá bí àwọn ṣéwù ti pè é wọn bí wọ́n ti ń dákọ̀ ẹnìkọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi náà kì í bẹ̀. mo wá darí kíkí sọ́dọ̀ àwọn àlùfáà àfáà wa Sheikh Komarudin tí wọ́n ń ṣiṣẹ́ látàárọ̀ ó kí yín púpọ̀ o. àwọn àfáà wa Sheikh Abdulhamid Badmasi أدام الله حياته. mi lérò pé wọ́n ti lọ mo kí wọn púpọ̀. àfáà wa Sheikh Abdulhamid Badmasi wàláhi alazim bí wọ́n ti máa ń ṣe nìyẹn. bí àfáà wa Abdulhamid bí wọ́n ti máa ń ṣe inú mi dùn pé wọ́n sì ń jòkó torí tó wáyé pé wọ́n wà ń jòkó ni yọ̀ọ́dà gẹ́gẹ́ bíi pé bóyá ń gbà mú rojú wọn ni mo ń ṣe bẹ́ẹ̀. kọ́dà ń jọ tí gbogbo ẹ lé tí wọ́n wá sádùúgbò wa wá ṣe wá sí láàrin àwọn èèyàn bí wọ́n ti ṣe òun náà ni wọ́n tún ṣe. ọlọ́run ní jẹ́ àfa Abdulhamid ó wálẹ̀ láéláé. آمين. ipa ọ̀tá ò sì ní ká wọn. آمين. ọlọ́àfà wa gbà Sheikh Habibullah Adam Abdallah Al-Aluri. أدام الله حياته. wọ́n darí kíkí sí ọ̀dọ̀ àwọn àfa wa gbogbo ẹ má bínú o. àfa wa ìdára tí wọ́n dìde báwọn náà ti máa ṣe nù. ní gbogbo ìgbà tí wọ́n bá ti rí wa ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san rẹ̀. آمين. Nabi Muhammad صلى الله عليه وسلم. mo wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn oníǹkan ìní bàbá wa Sheikh Abdulhamid Atata. أدام الله حياته. mo kí yín púpọ̀ mo ká àwọn afá wa wakil ọlọ́run kó bá mi pọ́n yín lé. آمين. afá Muhammad Juma afá wa Jamiu ọlọ́run kó bá pọ́n yín lé. آمين. gbogbo àwọn olówó mo kí yín o ọlọ́run jọ̀wọ́ yín máa pọ̀ sí i. آمين. ṣe é rí àfa wa mudiru markazi Najat. أدام الله حياته. àwọn ọkọ ẹ̀yìn ya ẹ̀kọ́ mẹ́ta ni mo fẹ́ kí á rí mú nínú ìjókòó yìí. ẹ̀kọ́ mẹ́ta mo fẹ́ kẹ́ dì í mú. tí yẹn bá di ẹ̀kọ́ mẹ́ta mo rẹ́ ẹ̀kọ́ mẹ́ta kọ́ níjókòó yìí. àmọ́ kí n tó lọ bí àwọn pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. ẹ dákun Sheikh Abdulhamid Atata ẹ jẹ́ ká ṣe kúlẹ̀ àwùjọ méjèèjì fún wọn lápapọ̀ ìsọ ọlọ́run tó tọ́ ọlọ́run bá wa fi sọ wọn. آمين. bisimilahi rahman rahim kúlẹ̀ قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ọ̀kan nínú àwọn akọrin ó ní jamalu shakili matilu bun walakin. جمال الشكل مطلوب ولكن. fara rẹ balẹ̀ kò sí nǹkan kan kò sí nǹkan kan ó ti gbọ́ kò sí nǹkan kan jamalu shakili gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́
مطلوب ولكن جمال الشكل مطلوب ولكن جمال الروح جمال الروح يا صاحي الهم جمال الروح يا صاحي الهم ẹnìkan sọ lẹ́ẹ̀kan ó ní ẹ̀ dàgbà Allah. wọ́n ní kí awo bàbá bí bàbá ti yá yìí òdìrú mọ́kàsí Najat ó ní wọ́n yá yìí bó ti rí wọn bí ọgbọ̀n ọdún náà wọ́n sì tún rí wọn dán wọ́n dán wọ́n dán ní tí ó mú yín tẹ̀ fi ní dánmọ́ ọlọ́mọ jẹ́rìí. Jamalu shakili matilubu alake. Jamalu shakili kéèyàn yá yìí báyìí matilubu afẹ́ ọ̀dà àmọ́ yìí tọ́lọ̀ tó wá bùn yẹn ọ wá ju shakili lọ. Jamalu ruhi ya sahili ahamu. Jamalu ruhi ya sahili ahamu. Àbábù gẹ́nì tí yẹn bá yá yìí tí ò wá ní Jamalu ruhi àníyàn rẹ̀ ọ̀dà wàláhì yóò máa burú fún ni nítorí àníyàn tó níhùn kò dáa àníyàn yín ó fi ìjókòó yìí fi bẹ́ẹ̀ ti rí han ayé gẹ́gẹ́ bí àfa wa ti sọ àfa Kọmọrùdín Ṣúgà ìjókòó yìí ó fi bẹ́ẹ̀ ti rí ó fi han ayé yín tí mo expect kí n bá níjókòó àti bí mo ti rò ó pé máa rí jókòó bẹ́ẹ̀ náà ni mo rí. Alhamdulillah. Ó wá jẹ́ ká rí wípé àṣé kí yẹn yáàyè lára kò tó téèyàn bá wà táníyàn rẹ̀ ò bá dáa bẹ́ẹ̀ ni ọlọ́run fèrè jẹ́ àṣìṣe ní àṣé àwa alálàáfà tọrọkọ́bọ̀ tá à ń rí àṣó tó kọ́lé ọlẹ́yìn lè jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ìta gbangba ló ti sọ. Jamalu shakili matilubu alake. Jamalu ruhi ya sahili ahamu. Jamalu ruhi ya sahili ahamu. Tí ìbára yìí bá dáa gbẹ̀yìn máa ń lákọ̀ọ́bí afáàlùgẹ́ni làkọ́bí yìí. Allahu akbar. Tẹ́ bá wẹ̀yìn wò báyìí ẹ gbé e láti primary ẹ gbé e láti secondary school ẹ tún kọjá sí diploma ẹ wò ó bẹ́ẹ̀ tí ń ṣe ẹ tún kọjá sí poli ẹ tún kọjá sí university ọlọ́run nífẹ̀ẹ́ lómi ṣe yín. Amiina. wọ́n tún wá jòkó lé ní ẹ wá ní tó ṣẹlẹ̀ ní pé ọ̀dà irú ìsì ní tí ṣé òun náà máa jí fún bàbá Sheikh Ádámù wípé kò dáàmù tùkà mo tiẹ̀ síwájú ẹ̀yin náà ti wí nísìnyí ẹni kò dáàmù tùkà níjọ́ tí bàbá fẹ́ ní ìsì ni wọ́n ní ọ̀dà èmi ò lò tá mọ́ wọ́n máa lò ó nísìnyí nínú ta ìsì níwọ̀n ẹ̀ tó wá ní ọ̀yà wọ́n náà bẹ̀rẹ̀ sí máa lò ta. Jamalu shakili matilubun walakin. Jamalu shakili matilubun walakin. Jamalu ruhi ya sahili ahamu. Jamalu ruhi ya sahili ahamu. Wọ́n sì bò mí. Mahal ayami usinuka ẹ̀sán fàyẹ̀mùdí. Mahal ayami. Mo fẹ́ kọ́ da yín lójú ṣéwù gbogbo oore tọ́lọ́run bá ṣe fẹ́ dà tí ó bá lọ́ta ọlọ́run ti ṣoore fún Allah. gbogbo oore tí ọlọ́run lè wù kó ṣe fún yàn tọ́lọ́run bá ti yan àwọn tí ọmọ pẹ̀gàn rẹ sí ọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ti ṣoore fún ọ. Ma'al ayyami usunuku kan fayemudi. Usunuka sanfa md dáadáa tẹ́ ṣe àwọn èèyàn kan parẹ́ wọ́n á fojú parẹ́ sanfa md. Walan yabuqa ala ma kana jismu. Walan yabuqa ala ma kana jismu. Gbogbo ẹni tó bá ti ní ara abara ni
ìmọ̀ jẹ́ orí mara ni tó bá ti jẹ́yàn ṣe báwọn tí bàbá ṣe Ádámù tí wọ́n kọ́ ń kéwú pọ̀ mélòó ló forí nìsan orí gbogbo ayé lábẹ́ bàbá Mudiru Markaz Sheikh Habibullah gbogbo ń téèyàn ń ṣe lórí rí láṣẹ akọ́lé fẹ́yàwó abímọ aramọ́tò aralẹ̀ akọ́lé kéwú alọ́mọ kéwú. fatami sọ́ọ̀lì halẹ̀ àbàlá kí wá síra. bẹ́ẹ̀ lẹ́yìn náà so táwọn kan bá wá dìde ní ìsìn tí wọ́n bá sọ pé bákan lẹ́ mọ́ ń ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wà lábẹ́ ẹ mọ́ jẹ́ ó dùn yín rárá láì ibi tẹ́yìn ń lọ òun ní kẹ́ mọ́ mú lọ. ìyẹn lẹ́lẹ́kẹta. fatami sọ́ọ̀lì halẹ̀ àbàlá kí wá síra. fatami ẹ máa pé oore yín lọ ẹ máa wá ìwò ìtọ́lọ́ ń dẹ́ ẹ̀rí bàbá Mudir wọ́n sọ ìtàn kan Mudiru Markaz wọ́n ní ọ̀jọ̀gbọ́n kan fìlàsúfù rí àkekèé omi wá fẹ́ gbé àkekèé ni lọ bí ọ̀jọ̀gbọ́n yìí ti ń yan àkekèé nínú odò bẹ́ẹ̀ ni àkekèé yìí ń ta ọ̀jọ̀gbọ́n yẹn. Mudiru ní àwọn èèyàn wá ní bó o ti fẹ́ mú náà ló ń tún ta ọ́ fílẹ̀ jọ́ máa lọ ọ̀jọ̀gbọ́n yìí ni mi ò ní fílẹ̀ o àdámọ́ tí wọ́n dá èmi tí wọ́n dá mímí ni kí n máa ṣe oore àdámọ́ tí wọ́n dá mọ́ òun ni kó máa ṣàbúrú méjèèjì ló wà lẹ́sàn bí tí mo lọ nìyẹn láti bẹ̀ òun ni mo ti fẹ́ yà mo ti fẹ́ kó mú ẹ̀kọ́ mẹ́ta nínú jókòó yìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa àtẹ̀yin bàbá wa ẹ dákun ẹ ṣeré o àwa àfà ẹ dákun ẹ já ṣeré o torí mẹ́ta ni orí náà pín sí ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn tí mo rí mú jókòó yìí mo rí pé àwọn èèyàn kan àwọn bàbá kan wọ́n ṣe oore tó pọ̀ láàyè yìí súnmọ́ awrasna al-kitaba alladhina safayna min ibadina faminhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi iznillahi dhalika huwal fadlul kabir. Olúwa sọ nínú al-Qur'ani wípé mẹ́ta ni Qur'ani pè ní al-kitabu àwọn àfọwọ́ni tàwílù ní kèsì tíra yìí nìkan pé ní oríire sàádà inú ilé mi mímọ̀ ló wà ń bẹ̀ inú ilé mi owó ló wà ń bẹ̀ ẹ̀rí ilé agbógun wọn tì ilé baba Sheikh Adam tí wọ́n bá tún bímọ ń bẹ̀ lọ́la onímọ̀ náà ní ó tún jẹ́ wàláhì ìpín wọn nù ní bẹ́ẹ̀ nílé àwọn Sheikh Kamaludin bẹ́ẹ̀ náà nílé àtàtà àwọn tọ́lọ̀ ń pín oríire mọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ owó ní ìdílé ẹlòmíì ọlá ní ìdílé ẹlòmíì kódà oògùn ní ìdílé ẹlòmíì ọmọ kan bàjẹ́ ọlọ́run wa ní gbogbo ẹ̀ mẹ́ta ló pín sí. àkọ́kọ́ faminhum zalimun li nafsihi wọ́n ṣàbòsí fúnra wọn zalimun li nafsihi wọ́n ṣàbòsí fúnra wọn. wa minhum muqtasidun. zalimun li nafsihi àfàwọn Sheikh Abdallah Salati Allahu Latifu tàná Nakibul Ashraf ọlọ́mọṣàbà sàlékún kẹ́ wọn. Amina. àfa àtọ́kọ́ aláya ní kéwú bàbá wa Razimi aláya ẹnu wọn lèmi ti gbọ́tàn yìí wọ́n ní àfa àtọ́kọ́ aláya Ali Razimi ní kéwú ńgbà tí aláya kéwú bẹ̀ tán ó wá lọ bá àfa rẹ̀ ó pè tọ̀ òun fẹ́ lọlé kéwú sí i àfa rẹ̀ wá ní rárá o tó o bá fẹ́ lọlé kéwú èmi ní mú ọ lọlé kéwú ilé kéwú tá a fà wá mú lọ ó ti wá lọ tẹ́lẹ̀ dé àfa àti ọkọ ọ wá sọ fún un pé sọ̀rọ̀ ọmọ tí mo mú wá yìí kọ́ ọ ní kéwú ni o má sọ ọ́ dàfa àfa àtọ̀ ń wá lóhun ti gbọ́
àmọ́ kọ́ àfa wa Ali Arazimi ní kéwú lẹ́yìn tó kọ́ ní kéwú ó tún wá sọ wọ́n di àfa. láti bẹ̀ ní Ali Arazimi ti lọ sí Cairo wọ́n lọ kéwú. nígbà tí wọ́n wá dé zọ́ọ̀lìmù lè náà sì má gbàgbé rẹ̀ ṣáádà azari tí bàbá Ali Arazimi wá gbé dé tó gbé báyìí sí àfa àkọ́kọ́ rẹ̀ tó sọ fún àfa kejì wípé kọ́ ní kéwú ni o má sọ dàfà kò lè ka bisimilayi ramani rahimi tí wọ́n kọ síbẹ̀ ó bu ẹkún ni lẹ́yìn yíyún náà inú létí ẹ̀ náà tún wá parẹ́ pẹ̀lú mímọ́. thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina àkọ́kọ́ faminhum zalimun li nafsihi ó ṣàbòsí fúnra rẹ̀ ẹni nìyẹn. wa minhum muqtasidun. ẹlẹ́kẹ̀jì muqtasidun tó bá ṣoore díẹ̀ yóò ṣe dáadáa yóò ṣàbùrú tó bá ṣeré yóò ṣàbùrú tó bá ṣeré yóò ṣàbùrú. muqtasidun náà tún wà ìyẹn náà tún lẹ́san. ọba mọ̀ bàjẹ́ tó tún mọ̀ tún ṣe tó mọ̀ bàjẹ́ tó tún mọ̀ ṣiṣẹ́ ìyẹn náà tún wà. wa minhum sabiqun bil khairati bi iznillah. ẹlẹ́kẹta nìyẹn sabiqun bil khairati bi iznillah wọ́n ṣeré lọ gbáà wọ́n àwẹ̀yìn wò bí baba Sheikh Adam wí dáadáa. radiyallahu ta'ala anhu. àníṣe bọ́ wọ mọ́ríkàsì kéwú tó wọ búlù bàbá wàláyé ó jẹ èèyàn nítorí àdúrà àti wàhálà tí Sheikh Adam ṣe kò síbi lórílẹ̀ Nàìjíríà yìí o tó mọ́ríkàsì bá tún débẹ̀ yóò tún mọ jẹ́ mọ́mú bẹ́ẹ̀ náà ni Sheikh Adam l'Amẹ́ríkà láyé ní London ó tún mọ já fanbẹ náà ni ó tún mọ jẹ́ ìmáàmù náà ni wàláhì làásìm ẹni nìyẹn bàbá ló ṣe wàhálà rẹ̀ o Sheikh Adam ló ṣe wàhálà rẹ̀ o ẹni nìyẹn sabiqun bil khairat òun ni bàbá sabiqun bil khairat ibi tí mo ń lọ nìyẹn bàbá wa àtàtà ṣe abdulhamid tí wọ́n jókòó yìí. adamallahu ayatahu. ìjókòó yìí là ń wò ó àwo ibi tó kùn yẹn ti ń bọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ sabiqun bil khairat. sabiqun bil khairat bi iznillah. ọlọ́run yẹn ti fi nǹkan kan ṣe nǹkan kan kì í fi ṣẹ̀san nǹkan kan àfi dáadáa. tí ń bá ń dán lẹ́ni mi máa sọ fún sheikh ń pé bẹ́ẹ̀ ni ó ní àwọn tí wọ́n bá lóògùn ni ọ̀dà èmi náà bọ̀ wí bí àṣà bàbá mùdírù wọn ní fìyẹn náà kún tí wọ́n bá sọ pé agbára kan ni náfìlà kan ni òkè èmi náà bọ̀ wí fìyẹn náà tún kún alhamdulillah. àmọ́ àṣírí ibẹ̀ gangan àwọn àgbàlagbà ni tí mo kà lákọ̀ọ́kọ́ ni àwọn ni wọ́n wo sùsùn pé ọlọ́run irú àdúrà tá Nabi Ibrahim ṣe pé Rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim ayatina wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikmata wa in kanu min qablu lafi dalalin mubin. wo wọ́n dájọ́ fún Ànábì ni. sallallahu alayhi wa sallam. kí ni mo sọ. wọ́n dájọ́ fún Ànábì. wọ́n dájọ́ fún Ànábì ni. wọ́n dájọ́ fún Isa ni Isa fi dèèyàn. wab'ath fi rabbi ij'al ma fi batni muharraran. nǹkan tí ń bẹ nù mí yìí ṣe lọ́mọ. muharraran ló pè é kò sọ pé muharraratan. muharrara yẹn lójúwe pé ọkùnrin ló fẹ́ bí. falama wàdà àti kọ́nà rọ́bì ìtò fún mi yìí ń sá wọlé sàṣàkárò kálí ń sá akọ kò dàbí abo alimrana ló ṣiṣẹ́ Musa Isa àti anátúyàwó rẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ nìyẹn wọ́n ní ọ̀dà ṣé ọkùnrin ni ó sì palẹ̀ mọ́ ọkùnrin àwa mọ obìnrin tá a fún ọ a sì mọ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó sì jẹ́ waj'alani mubarakan waj'alani mubarakan mọ́dílólò ó ṣe mí ní ọmọ àlùbáríkà kó tó dáyé torí pé àwọn kan ló ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ lànà Muhammad sallallahu alayhi wa sallam. ànábì sọ wípé
wọn àti ẹ̀fẹ́ràn ànábì ládùúgbò yìí. sallallahu alayhi wa sallam. ànábì ní lam azal àtànà kọlù mina lasilabi tọhirat lálẹ́ arahami zakiyat. nígbà tí wọ́n lọ bí pé bó lọ̀rọ̀ rẹ ti jẹ́ wà ànábì. sallallahu alayhi wa sallam. ànábì ní òun tẹ́ ń wò yìí ìmọ̀lẹ̀ ń bọ̀ mina lasilabi tọhirat láti aslab ìbára di àwọn tó mọ́ ìlàlẹ̀ arahami zakiyat ó wá bọ́ sí àpòdùkẹ́ àwọn tó tún mọ́ lóbìnrin àwọn baba ńlá rẹ̀ èèyàn tó mọ́ ni àwọn ìyá tá ànábì ń gbà jáde èèyàn tó mọ́ ni àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ nìyẹn. ìwọ wá dé nísìnyí mo ń bọ̀ ọ̀rẹ́ wa ọ wá dé nísìnyí ọlá ànábì oníyà rẹ̀ àti bàbá rẹ̀ ọ wọ̀ ná àdìsí tó sọ wọn asilabi tọhirat arahami zakiyati yẹn ń bolo fi sí tí alukurani sì jẹ́rìí rẹ̀ ń pé lóòótọ́ ni ń pé mina wọ́tàkọ́ lùbàkà fi sájìdì ẹ gbọ́sẹ̀ takọ̀ lùbàkà báyìí bí ti ń yíbọ̀ nínú mọ́lẹ̀ fi sájìdì ọ̀dọ̀ àwọn tí wọ́n ń sin lọ́hùn ló ti jáde tí bàbá wa àtàtà tí wọ́n bá rí báyìí lé ní àwọn bàbá òun ni ká máa jẹ́ kí ó kọ wọ́n pọ̀ níjòkó yìí àwọn ni ò jẹ́ wò tọ́ ẹgbẹ́ tọ̀ta ni wọ́n ti fẹ́ kẹ́ wò irú ntọ́lọ́ ń ṣe fún yín lọ́lá pé ẹ̀ ń lo zamani ẹ̀ ń rí gbà lò ọlọ́run jogún nǹkan mẹ́ta fún yín ẹ̀ ní zamani ìgbà yín lẹ́ ń lò ẹ̀ ní makan ààyè yín ọlọ́run tún jogún rẹ̀ ẹ̀ tún ní lisan ahọ́n tó lè fi proud pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi pẹ̀lú mímọ̀ ẹ wá ní kí wọ́n má sáré wọ́n sáré o ẹ̀yin lẹ̀ ní kọ́ yán ọ̀tá kéré o ẹ̀ ní kọ́ yán ọ̀tá kéré o ọlọ́run tó láyé tọ́lọ́run yóò jẹ́ borí ju báyìí lọ. àmín ya Allah. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn kí n má bàa gbàsíkò. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì mo rí ìjókòó yìí ní alhayatul jadida. jama tó o bá mọ̀ tó o bá sì mọ̀ tẹ́lẹ̀ wọ́n náà lọ palẹ̀ mọ́ hayatul jadida fún gbèsè ayé rẹ̀. sún má wà lójú kan gbogbo àdánwò tó bá ọ má jẹ́ kí yín un kó wá jẹ́ kó jòkó kó wá rẹ̀wẹ̀sì kó wá rò bó ti tán kó ti lose hope làbúdà minal hayati jadida ìyẹn sún àfàwọn àbùgẹ́ni nísìnyí hayatu jadida ni wọ́n ṣe bẹ̀rẹ̀ hayatu jadida wọ́n ti open fáìlì tuntun ọgbọ akọrin kan ó ní alumaya ka omina sa. alumaya ka omina se a. ẹ̀yin ìjọ mi ó yá o ẹja sáré. ilahaya ti ń ṣe ìdá. ilahaya ti ń jadida ó yá bẹ̀rẹ̀ new life. jókòó ronú kí bá jọbìnrin kí bá jọkùnrin ronú bọ́lá kan bá di ọ̀nà míì ló tún gbà sọ́wọ́n àtòrí pé wọ́n kó oúnjẹ kó nàìjíríà ò ní jẹun mọ́ ni. alumaya kaumina sí ha ilaya ti ń jadida fàyínà fínà fúti kọ́ra ilá umurin àdìdá. fàyínà fínà fúti kọ́ra. إلى أمور عديدة فإن فينا فتقارا إلى الأمور عديدة. wọ́n náà múra إلى أمور عديدة gbé ìgbésí ayé tuntun move gbé ìgbésí ayé tuntun ìsúnlẹ̀. إلى اتحاد وسعي. إلى اتحاد وسعي. ẹ dákun àwọn ọ̀dọ́ ẹja ní itihad ẹja ṣọ̀kan yìí tó ti kú àbí wàhálà kan táwọn àwọn tàná dálẹ̀ wọ́n tún já ara yín mọ́ ti kọjá ìlà itihad wọ́sáyé jẹ́ àṣìṣe ìṣó ìlànà masáìl mufida.
ọ̀sáyìn mufida mo ti tú yín. إلى القراء منارمي súnmọ́ bí mi gbọ́n tó ń kà. wọ̀sáyìn alimufida gbé ìgbésí ayé tuntun tó máa gbé tó sì máa ń lọ. إلى القراء منارمي ìlà azahima nẹ́rìmì. azahima ní ìdààmú rẹ̀ determination rẹ̀ yóò high inna Allah yuhibbu ma'ali al-umur ọlọ́run fẹ́ àwọn ma'ali al-umur. má dúró ọ̀dọ̀ ṣéwù láti kọ́ èyí dúró gbégbèsè ayé tuntun nínú mímọ́ gbégbèsè ayé tuntun lójú kòkòrò nítorí bá máa ṣe náà láyọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nítorí bá máa ṣe dálẹ̀. إلى المعايد نفني ìlà máa ìdànù fún ní ọ̀ya ilé kéwé tí tó o ọ̀rọ̀ kí ló fẹ́ fi kéwú ṣe jákujàku nìyẹn. ìlà máa ìdà a sì nídìí ilé kéwú bọ́ bá wà àdúgbò yìí nísìnyí dáadáa mọ́sálásí mi lọ́wọ́ à ń bẹ̀ ilé kéwú mi lọ́wọ́ à ń bẹ̀ wá wòye ṣọ́ọ̀ṣì tó wà ń bẹ̀ ládùúgbò àwọn ìlú kan bẹ wọn àti ìmọ̀ kan tí wọ́n ń pè ní kéwù ilẹ̀ Ìgbò wa má bẹ̀rù láti lọ ṣé adáwọn náà inú gbó la gẹ́gẹ́ ńjọ́ tí bàbá dé bẹ̀ ìjọ tọlọ́sùn ìjọ ọlọ́sùn inú gbó ni gbogbo bí ọwọ́ ni wọ́n fi là á àtàwọn ọmọ kéwù ìlànà àìdánúfùnì má sùn mọ́ wájú. بشرور المبيدة بشرور المبيدة nítorí àwọn àgbìyànjú nílé ẹ̀kọ́ ní tó bá dálẹ̀ ó fi ti àwọn aburú kan dànù. ilá madari sàtàlù àwọn ilé ẹ̀kọ́ tí ó mọ̀ ga tí wọ́n mọ̀ rí ńgbà wọn délé kéwọ́n ní sè mo ti tún rí tíṣẹ́ ò ti tún pẹ̀tẹ̀ bọ̀ rẹ̀ kalẹ̀ mo ló ti tún bẹ̀rẹ̀ wọn níbẹ̀ ni mo ń tọ̀ Ọlọ́run ó sì parí ẹ̀ lójú ẹ̀mí wa láti lò ìlàhù kúlẹ̀ nkìbárí ẹ̀já yára wa ní brain. bàbá mi àti bàbá rẹ̀ ọ̀tá ni wọ́n ṣe kú ayé ti kó bẹ́ẹ̀ o ayé ti kó bẹ́ẹ̀ ayé ti kó bẹ́ẹ̀ o bí tó bá ti ráǹfààní kò mú àlèyé kí wọ́n ti dọ́là tún lil mu'min ayé sùnmọ́ wà jáde àkàzà. agbọ́dọ̀ ní làákàyè agbọ́dọ̀ lò làákàyè agbọ́dọ̀ sún. ìlànà fún ṣe rọ̀ṣídà má dìdìkú di mẹ́mi mọ́ kó gbé ìdìdìkú di nì gbé kó lẹ́mi kó lè sún. ìlànà sọ̀lá inú dáwí ẹ̀já sí dáadáa bí ìfàsádà lè hàkídà gbọ́ bí dáadáa àwọn oníkéwú lọ́kàn. sọlá ìlà àkìdá ti bàjẹ́ o àwọn kan ní wọ́n rò pé àwọn ṣe ẹ̀rí ẹni àfáàmì kan sọ̀rọ̀ Albani lẹ́ẹ̀kan wọ́n ní gbogbo àdìs tẹ́ bá rí wọ́n wà ní sọ ahahu Al-Albani tó kú ní 1999 nítòsí bí lọ́wọ́ ń sọ haha àdìsì látàrí ànábì sallallahu alayhi wa sallam. tí a rí pé àkìdá ti bàjẹ́ àkìdá ti bàjẹ́ nìyẹn tọ́ba nígbà tó yẹ pé Al-Albani àwọn baba Sheikh Adam Al-Albani yìí ọmọ ló jẹ́ fún wọn ọmọ lẹ́yìn ló jẹ́ fún wọn ọmọ lẹ́yìn làwọn Albani jẹ́ fún àwọn baba Sheikh Adam ó sì kú 99 ìjọ táwọn baba ń bẹ pẹ̀lú àwọn Ibn Baz ni àwọn baba jọ ń jòkó Ibn Baz ní Saudi ni wọ́n jọ jòkó Jadal Haq ní Mazari làwọn baba Sheikh Adam jọ ń jòkó. radiyallahu ta'ala anhu. òun lọ́wọ́ ń ṣe sọ aha wúlẹ̀ Albani tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n ní àdìsí tó dá nìyẹn ṣé ẹ rí pàkídà ti bàjẹ́ abẹ́ furasí wíṣà pàkídà ti bàjẹ́ tọ́ ẹ̀yin lẹ́ wá fẹ́ tún àkídà yẹn ṣe nígbà tí wọ́n jòkó tó ní àná Muhammad sallallahu alayhi wa sallam ìyá rẹ̀ bàbá rẹ̀ àwa ni yọ wà lìjẹ́ náà ẹ̀yin wá ní ìyá ànábì bàbá ànábì yọ wọ̀ náà ṣé ẹ rí pàkídà ti bàjẹ́ àkídà ti bàjẹ́ nìyẹn ibẹ̀ kí mo fẹ́ lọ. Akulu ma nabutegi níta fẹ́ wàlẹ̀ àyà tuli jẹ̀dídà
وكل ما نبتغي والحياة الجديدة. باب الغني الحياة الجديدة òun lélẹ̀ kí wàá ló jẹ́ bọ́ síbẹ̀ òun ní ṣé wúrara yẹn o ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nù fún ìwọ náà tí gírímọ̀ǹká yìí sì ṣẹ́kù nínú ọkàn rẹ gbogbo àwọn tó bá ti ṣoore fún ọ ìmọ̀ tí ọ lójú láti sọ pé lágbájá ṣoore fún mi wàláhì lazim afa abdulgani ni wọ́n jòkó yìí wà ní fẹ́mi ni mo sọ mo dẹ̀rù pé bó ti rí nìyẹn wà ní a kò sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọwọ́ ṣéwù lọ́rọ̀ wa ntí ṣéwù bá ti sọ òun náà lọ́rọ̀ tarafak fa inna rifuka zainu wa kullama. ẹlẹ́kẹ̀ẹ́ta nù dákun nínú agboolé rẹ tarafak máa lo tẹríba. fa inna rifuka zainu wa kullama. nínú ẹbí rẹ tarafak máa farabalẹ̀ fa inna rifuka torí pé ìfarabalẹ̀ zainu wa kullama. ó kéré yanalul fata bil'unfi ma kana taliban. yanalul fata bil'unfi ma kana taliban. ìkéré nínú èèyàn tí wọ́n gbé pẹ̀lú ilé koko náà wọ́n fi rí nǹkan tí ń fẹ́ kìí ṣe koko lọ fẹ́ fi rí nǹkan tó ń fẹ́ nígbà tá a fa ìfarabalẹ̀ nísìn ọwọ́ wọn tẹ àbí ó tẹ. ó tẹ. bẹ́ẹ̀ ni kò sì ti tẹ̀ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣéwù ló sọ fún ara wọn níjókòó yìí wípé wọ́n ṣe kídímọ́ fún 30 ọdún. ìjókòó yìí náà wọ́n ti sọ fún 30 ọdún ṣé ẹ mọ̀ wípé eré tí àwọn á fi 30 ọdún ṣeun ẹ wá wo iye ọdún tó fẹ́ fi jẹ́ afábùgẹ́ni ọlọ́njẹ jẹ́ pẹ́. yanalul fata bil'unfi ma kana. olóyè dà mo fẹ́ ṣàdúrà fún ṣéwù torí ń jòkó yìí náà ọlọ́run kọ́ bá àwọn ọmọ olóyè ìtìsámù ni olóyè jami olóyè bàbá ti ní bí ìgbà tí wọ́n bá pè mí ní Adam ní dáhùn ni tí wọ́n bá gbé wọn náà ní Adam wọn kọ́ ìtìsámù nìyẹn olóyè ti lọ mo fẹ́ ṣàdúrà fún ṣéwù torí pé ìwọ náà lè lù ìwọ náà ẹyọ kan náà máa lù yóò dùn torí pé níjókòó yìí náà wọ́n ti tún pawó fún wa wọ́n ti tún fún wa lówó bí wọ́n dẹ̀ tún máa ń ṣe nìyẹn àní ẹ̀ ní wó. amiina. ẹ̀ ní wó. amiin. ẹ̀ ní wó. amiina ya Allah. wákàtí ti gbajúmọ̀ náà ni gbogbo kálukú ni wọ́n sì ti mọ̀ wọ́n ti ń kọ́ ti pẹ́ àmọ́ bí wọn náà bá ti kọ́ yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. àwọn ọ̀tá yín wá bímọ méje sọmọ yìí tó fẹ́ lù sí ọ̀ya. aláwọn ọ̀tá yín wá bímọ méje àwọn ọ̀tá yín wá bímọ méje. nǹkan tó yẹ kó gbélé lé ọ̀tọ̀ nìkan tó ń gbélé kan tó ń náwó méjèèjì sókè. àwọn ọ̀tá yín wá bímọ méje. 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 àwọn àjẹ́ ayé apá méjì jẹ. 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 ẹbí ọlọ́kadà àtẹ méjì pa. 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 àwọn assassin àyìn méjì pa. àwọn assassin àyìn méjì pa. ọ̀kan tó kù yóò bodò lọ. ọ̀kan tó kù yóò bodò lọ. àwọn táyé àbímọ méje. àwọn táyé àbímọ méje. àwọn táyé apá méjì jẹ. ẹbí ọlọ́kadà àtẹ méjì wá.
ọ̀gbọ́sẹ̀ inú ìjókòó yìí wáàsí tí mo ṣe ẹ̀kọ́ mẹ́ta ló wà ńbẹ̀ ṣe dáadáa kó lè gba ẹ̀san dáadáa ẹlẹ́ẹ̀kejì wọ́n náà sún wọ́n fi ronú para ẹ̀ kankan ò sí ọ́ ọ̀gbọ́sẹ̀ ìkẹta rẹ̀ fara ẹ̀ balẹ̀ wọ́n náà fara rẹ̀ balẹ̀ fáwọn tó bá wájú ó rí pé ó jù wọn lọ. subhana rabbika. rabbil izzati amma yasifun. ọlọ́run jẹ́ á rí bàbá wa